ṣetán àti máa lọ. Àtinúkẹ́, ṣé kí n gbé wá ń sìn? Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó fẹ́ máa lọ. Ó tiẹ̀ jẹ́ kí n jẹ́rìí ẹ̀ fún ẹ. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á dúró tì yín náà. Ó dàbọ̀. Tinúkẹ́, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé òfófó ló bá sí tin rúùmù ẹ̀. Èmi tí mo ní ẹrù ni mo wá kó ẹrù mi o. Anyway, kí n má waste time ẹ̀. Briefcase mi tó wà lọ́wọ́ ẹ ni mo wá gbà, bá mi gbé. Sórí èyí tó wà lọ́wọ́ mi, ajẹmọ́nù tẹ̀lé mi. Nígbà tí mo pé mi ni mo ní nǹkan mi, ó dẹ̀ mọ̀ pé àyè báyìí ní inú ìdúró. Gbé kíní fún mi, my friend. Ìwọ ọmọkùnrin, ṣé mo kí ọmọkùnrin yìí wá èṣù? Ṣé mo kí òun wá èṣù? Kí ló dé? Ṣọ́ra ẹ̀ sí mi ni. Tinúkẹ́, kò sẹ́ni tí ó rán mi sí ẹ̀, èmi ni mo rán ra mi. Gba àwọn nǹkan mi tó wà lọ́wọ́ ẹ ni mo ní kí wá gbà. Mo dẹ̀ máa gba gbogbo ẹ̀tọ́ pátá kí tó kúrò lé o. Ṣọlá àwọn tọrọ yẹn náà bá mi bọ̀ lẹ́rọ jẹ́jẹ́ kí n gbà kọ́ mi kí n máa lọ. Kí bẹ́ẹ̀ bọ́ kí ni? Ó yẹ kó wá bọ́ lára mi ni. Kó wá bọ́ lára mi ni, ṣùgbọ́n. Mi ò ní ṣẹ̀dá dídé wá bọ̀. Bá mi kó kíní jọ. Mo dáràn. Ìwọ ọmọkùnrin yìí, kí ni mo ṣe fún ẹ?
Èwo ló ṣe. Tí ó bá wọ́ ọ̀pẹ ọmọ ẹ jáde kúrò bí bá ẹ jọ. Mr. Pali, dájú kò sílẹ̀. Wọ́n ní kẹ́sìkẹ́sì kóskóskó. Ẹ dá wọn lóhùn. Wọ́n ní kẹ́sìkẹ́sì. Ilé ìtìjà wò. Kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ báyìí? Kí ló fẹ́ jẹ? Mo ní kí ló fẹ́ jẹ. Wọ́n ní kí ló fẹ́ jẹ? Wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ dá wọn lóhùn. Okay. Mo máa jẹ caterpillar. Okay. Kí lorúkọ ẹ? Mr. Akunde. Okay. Ìjọ tètè kúrò bí. All right. Ìjọ ń bọ̀ mí. Ìjà lọ. Ẹ jẹ́ fún àwọn ọ̀gá. Kẹ̀dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n yọjú sí wa. Torí pé arábìnrin yìí wọ́n ní the special treatment. Ẹ má bínú madam pé ó ṣe díẹ̀. So ẹ máa sáyẹ̀nsì bí báyìí. Yes. I release Tinu on a medical grant ni. Ìgbà táwọn doctor ti confirm wípé ó ní ṣó ti yé yín madam ni wọ́n ti sọ pé ká release ẹ̀ fún yín kó lè máa lọ gba ìtọ́jú ṣó ti ẹ ti understand kẹ́dẹ̀ make sure pé ó ń lo gbogbo oògùn ẹ̀ o and Tinu kó máa lo oògùn ẹ̀ dáadáa o gbọ́ so officer Sir. ẹ lọ kó gbogbo àwọn ẹrù ẹ̀ fún Okay, sir. kẹ́ discharge ẹ̀ ti wá. So, so go take care of Tinu. Kí ló dé òjò ń jẹ? Ẹ̀wọ̀n àǹtí mi mo ti wà òkè. Ó wà òkè. Jẹ oúnjẹ ẹ̀. Sori ó ti délẹ̀ nù kò sí ohun téèyàn fẹ́ ṣe sí. Èyí tó lọ ti lọ. Tuntun tó ń bọ̀ ní ti dáadáa òun ni ká máa retí. Ó ti ṣubú nìyẹn. Téèyàn bá ṣubú kò ní mẹ́rù dì. Àtúndì ẹrù ló kù. Jẹun ẹ̀. Àǹtí mi, nǹkan tí mo ti ń rò kẹ́ tó dé ni pé mo fẹ́ lọ gba owó mi tó kù ní bank bíi 500,000 naira ní owó yẹn. Mo máa feel pé tí n bá ti gba owó yẹn irú business wo ni mo lè fi ṣe. Ó fẹ́ ṣe business 500,000. Ó dà. Mo dẹ̀ láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ wípé wọ́n ṣòwò aṣọ. Bóyá kí n introduce ẹ sí wọn kẹjìjọ máa lọ. Ibi téèyàn bá fi 500,000 náà kó aṣọ sí kò kí ń ṣe kéré mi àbí kí ló rò. Màá lọ rí wọn ó yá jẹun.
Ẹ̀gbọ́n àǹtí mi, owó tí mo lọ gbà báǹkì lélẹ̀. Ó dà bẹ́ẹ̀. Nígbà tí owó ti rẹ́dì ń sìn, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé iṣẹ́ ti di ṣíṣe. Kí n kúkú pe ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan pé owó ti wà lẹ́ àbí. Bẹ́ẹ̀ni. Àlàáfíà fún onílé yìí. Àlàáfíà fẹ́ni tó ń bọ̀. Ẹjọ́ ta lẹ béèrè. Tinúkẹ́ ni mo béèrè, òun ni mo wá débi. Ìwọ ọmọkùnrin yìí kí ló dé? Ṣọ́rọ̀ ẹ̀ sí mi ni? Ṣó fẹ́ pa mí ni? Ibo ló ti mọ̀ rí? Àǹtí mi, èyí tí mo sọ fún yín pé ó máa yọ sí nínú àrà lélẹ̀, òun rẹ̀ náà. Ẹ gbọ́ arákùnrin, kí ló ṣe fún yín? Madam, ẹ má dá lóhùn, àwọn nǹkan mi tó wà lọ́wọ́ ẹ̀ ni mo wá gbà. So ìgbà tó dẹ̀ ti gbé owó yìí dé owó mi ni, ìyẹn ni mo tún ní kí n tó wá gbà sí. Arákùnrin, ẹjọ́ tẹ́ bá gbé owó eléyìí lọ, kí lẹ fẹ́ kó kù lọ́wọ́ ẹ̀? Ṣé fẹ́ sọ sí kólóbó ni? Madam, owó ti tèmi lélẹ̀. Nǹkan tiẹ̀ náà tó wà lọ́wọ́ mi, òun ni mo mú wáyé láti wá mú fún kí n lè gbowó kí n máa gbà Tinúkẹ́. Ní kí ni? Tinúkẹ́ gbà lọ́wọ́ mi, wọ́n ló ní. Gbà. Madam, ẹ ṣe yára. Bọ́lọ́bà, òun náà. Tinúkẹ́. Owó mi. Kí ni? Owó tí mo gbà báǹkì lánàá. Mo tún lálàá pé ọmọkùnrin ti máa ń rí lójú àlá yóò tún ti gbowó yẹn lọ́wọ́ mi. Ó wá mórógbó fún mi àǹtí mi. Wo ìwọ àtàlẹ́ yìí wàá fi kókó sùúrù o. Ó gbowó lọ́wọ́ ẹ̀, ó fún ẹ lórógbó. Owó tó yẹ pé fún ara mi báyìí ni mo gbé sínú kọ́ńbọ́ọ̀dù mi. Ẹbí mo tọ́jú ẹ̀ síbẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe. Wo owó tó yẹ pé fún ara mi ni mo gbé sínú kọ́ńbọ́ọ̀dù. Òun rèé o, owó rèé o, òun rèé. Ó dẹ̀ fẹ́ sọ mí di kinní. Mo sọ fún ẹ pé mi ni mo tọ́jú ẹ̀ fún ara mi. Èmi ò mọ wàhálà owó yìí. Mo gbé. Mo dárò àti. Báyìí sí. Kí ló ṣẹlẹ̀? Wo fọkàn ẹ balẹ̀. Àfi kó yá fara ẹ balẹ̀ níbi tọ́rọ̀ gbédè yìí o. A máa wá nǹkan ṣe sí ni. A jáde sí ọ̀rọ̀ yìí ni torí kò gbàbí kankan yé mi náà. Orógbó má jà filẹ̀ ẹ̀gbẹ́. Owó mi. Iwájú ọpọ́n ọgbọ́n, ẹ̀yìn ọpọ́n ọgbọ́n, olùmúlọ́tún ọlọ́kan lósì. A bá fẹ́ mọ lójú aríran, wá ti jẹ́ ni wí mu, ìwọ láwọ́ àwa lọ́gbẹ̀rẹ̀. Àwọn owó là ń ná, àwọn oúnjẹ là ń rà, àwọn omi là ń dè sun, bálùwẹ̀ ni mọ́dò sún kọ̀tọ̀kọ̀tọ̀. Adábáyìn retí ìṣàrẹ̀mọ́ ọlọ́yọ̀ọ́. Níjọ́ tó ń lọ tajà ohun yìí wọ́n. Ẹ mówó wá ẹ wá rajà ọmọba, èròyà ẹ mówó wá ẹ wá ra ohun yìí wọ́n. Ẹ mówó wá ẹ wá rajà ọmọba. Ẹni abáwádé là bá relé, ẹni ajá bá wá lajá bá lọ. Adé afájì kókó wòrì, ifá tí ó tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí. Aládé tẹjúmọ́ mi wò mí re èjì kókó wòrò. Ìyá wa. Tá. Ẹ gbọ́. Arábìnrin tẹ́ torí rẹ̀ mú orógbó ìwá yìí. Ó ti rìnrìn àjò kan tẹ́lẹ̀. Àgbáwo kan ni mò ń wò yìí tí fá ń sọ fún mi tó ti mú rìnrìn àjò kan. Ẹni ó sì mà ti wáyé olùnàgún ni ó mà ti padà rẹ̀. Ẹ padà sọ́dọ̀ àgbáwo ọ̀hún. Òun ló lè wá yanjú sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí.
bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ ò lójú. Yàrá láti wá bí bàbá ní àwọn fẹ́ rí ẹnì kankan. ẹ sọ wípé àwa ni. wọ́n mọ̀. èdè bá mi bẹ̀ wọ́n. kí n tèmi. ẹ ti ń bínú. ìbínú àmì ẹ ti ń pẹ́ jù. ọ̀yà ẹ dì. èmi ló jẹ́ kí n pè yín padà mo ní ẹnìkan tí mo lè júwe fún yín ẹni yóò gba nǹkan tí lọ́wọ́ bàbá tẹ́ ẹ bá ti dé sàlẹ̀ gbẹ̀yìn ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ agboolé aláró ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ ya aláró gangan ẹ kálàyé gbogbo tó ń ṣe yín pátápátá ẹ ṣàlàyé fún un kò jù bẹ́ẹ̀ lọ ire o. alágbàrú dákun wọ́n máa bá mo mọ̀ pé Tinúkẹ́ ti ṣọ́ èmi náà mo sì tó gba nǹkan lọ́rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò tó kàkún bàbá torí epo tẹ̀sù àṣetorí iṣu jẹpo fílẹ̀ ìrìn àjò tó yóò rìn yóò rìn alágbàwí jọ̀rẹ̀ mẹ́. ìyá aláró mo rí rí ni mo ṣe jẹ́ káwọn kìíní yìí wọlé wọ́n ti kọ́kọ́ wá bí tí mo pé káwọn ọmọ lé wọn sọnù àwọn tí gbàgbé nì ẹni tó mà ti wá olúmọ yóò mà ti lọ yìí ṣé ẹ sì rọmọ tẹ́ ń wò yìí ọmọdé ráìsì kẹ ọdún kan ó ń pa ewúrẹ́ bọrí ó mọ bí tọdún tó mọ ó ti ṣe rí náà eléyìí ó ta èmi lẹ́nu gbogbo nǹkan wá rí bó ti ṣe rí wọ́n wá fi lè tèmi alágbàgbé lọ àmọ́ pẹ̀lú ohun tẹ́ ẹ sọ yìí èmi ò ní tààrà èèyàn ṣe Olódùmarè ohun tó bá lẹ́tọ̀ọ́ kí ni alágbàgbé ó ṣe wọ́n ṣe nítorí ọlá àti ìyá aláró ẹ̀yin náà lẹ́ ṣiṣẹ́ náà fún ẹ wo kọ̀ọ̀kan ayaba tó wà nínú omi ìwẹ́wọ́ yìí ẹ mú kan nú ẹ mú ọmọ yìí ẹ mú lọ sáàárín ọ̀nà táwọn èèyàn ń gbà ó bá ti di alẹ́ tí gbogbo nǹkan ṣe biribiri ẹ pé kó tẹ ọwọ́ ẹ̀ báyìí ẹ wàá mú kọ̀ọ̀kan ayaba ẹ fi kan ẹlẹ́dàá ẹ wàá gbé mi lọ́wọ́ tí kọ̀ọ̀kan ayaba yìí bá fi lè kúrò ní ọwọ́ rẹ̀ á jẹ́ pé orí rẹ̀ ṣì wà lẹ́yìn rẹ̀ ni wá padà wá òun bá tún kàn á ṣe fún kò jù bẹ́ẹ̀ lọ. ibẹ̀ yín tó nílé ayé ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ibẹ̀ yín àgbààgbà lójú fẹ̀ ìbà àdán tó dorí kodò tí ò ṣe mẹ́. lọ́wọ́ rẹ̀ síwájú máa tọrọ wọn bá fẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ torí kóṣẹ́kóṣẹ́ báyìí ti lákọ̀ṣẹ́ yóò ṣe bẹ́ẹ̀ ni èyí tó wí lónìí ara rọ̀ mọ́ lọ́dún rẹ̀. mama kò sí lè mọ̀. ẹlẹ́dàá rẹ̀ ti gbọ́n tá a wí nù ó yá ilé kókó báyìí ṣàtò. orógbó apá kò láwẹ́ ajé ó tún korò orógbó gbogbogbò jògbó bí oró jògbó ń jògbó. ẹ wò ṣe rí ohun tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n máa ń fi orógbó kó yàn ní nǹkan dáadáa lójú àlá ni
béèyàn kan bá wò pé tó nǹkan òun kan wà lọ́wọ́ èèyàn òun sì fẹ́ gbà ní tipátipá orógbó báyìí yóò mọ̀ fi gbà ó ti yé mi lẹ́yìn ètùtù tí mo pé kí ìyá lọ ṣe fún ọ kí ẹ rọra ṣe wẹ́rẹ́wọ̀n pẹ̀lú kọ̀ọ̀kan ayaba àmọ́ Tinúkẹ́ ò ní rí ìwòrò torí pé ó ti jí rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ kíní kan wà ní Tinúkẹ́ lónìí o ò gbọ́dọ̀ sùn ìlú yìí ẹ jọ̀ọ́ sà ibo ni kó lọ sùn. ó jèrè ọmọ ìlú tí Tinúkẹ́ gbọ́dọ̀ sùn lónìí ìlú tí Òkun àti Ọ̀sà tí wọ́n ti pàdé tí wọ́n wá ń pàtẹ wọ́n pa ibẹ̀ ló gbọ́dọ̀ sùn. Òkun àti Ọ̀sà kò yé mi. ìlú Èkó má nìyẹn. bẹ́ẹ̀ ni ìlú Èkó arómisálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ Èkó tí rẹ ń wà béèyàn bá fẹ́ ṣáré ìlú Èkó ni ibẹ̀ ni kí wà Tinúkẹ́ kó forí lé ire rẹ tó sọnù ó ṣeé ṣe kó rí lẹ́kọ̀ọ́ kó o bá ilé lọ ọbẹ̀ wọn tí wọ́n fi ń hàn mí náà ó sì ní lálàkàlà mú. Tinúkẹ́ àfi sùúrù mo mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ ń sìn wà á ti kọ́gbọ́n bẹ́ẹ̀ nígbà tó sọ fún ẹ pé tó bá dé ìlú Èkó ní gbogbo òkúlọ ẹ máa padà mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo òkúlọ ẹ máa padà ni nígbà tó ní gbogbo òkúlọ ẹ máa tún padà ó ṣá lè jókòó kó má wàá ṣe kàn ṣe. èmi àti ẹ máa lọ sí ibì kan lọ́la lára àwọn tó mú mi gẹ́gẹ́ bí àǹtí mo mọ̀ pé tó bá débẹ̀ wàá ríṣẹ́ lágbára Ọlọ́run má ronú o kò sì gbọ́ nǹkan tí mo sọ fún ẹ torí bó ṣe ń dì nínú ilé yìí kò yé mi gbogbo nǹkan tó bá débẹ̀ dà kó gbà pé àmọ́wọ́ Ọlọ́run ni ṣó ti yé ẹ ṣé mi. wà wá bá mi lọ sí kitchen sí lọ bá mi bu omi gbóná sí fẹ́ lò. ẹ ṣé mi. má ronú o ti gbọ́. So ẹ ti rí everything ẹ̀ ń sìn ewu lẹ wá feel àǹtí mi pé
àwọn lè handle ní gbogbo nǹkan tí mo fi hàn wọ́n yìí o tó lè ṣiṣẹ́ ní department. òkú kan tiẹ̀ ti ríṣẹ́ ni ó jẹ́ kó máa bẹ́ẹ̀ mọ̀bùlẹ̀. àǹtí mi báwo lè ṣe máa ní káàntì yìí máa mọ̀bùlẹ̀ ńlẹ̀ kò possible. Besides wọ́n contribute gbogbo nǹkan tá à ń sọ náà wọ́n mọ fashion bí mo ṣe mú ọ lọ bọ́ síbi ladies wear yẹn bó ṣe ń sọ̀rọ̀ wọ́n mọ latest things now and I think she can work with me bí mo ṣe rí wọn wọ́n good. ṣé wàá rí mo wá need representative kan yẹn tó máa bá mi lọ sí Dubai ló máa ká àwọn kankan wá ti yẹ yín because ẹ mọ̀ pé nísìn most people Dubai náà ti ń shop wa and I hear that good malls níbẹ̀ so èmi á kọ́ shop lórí internet máa wá àwọn nǹkan tí mo fẹ́ ẹ mọ̀ ẹ dẹ̀ lọ bá mi get ẹ bá mi kó wá. mo lè ṣe máa mo lè ṣe. ẹ ṣọ́ ẹ mọ̀ pé èèyàn láti ṣọ́ra ní Nàìjíríà àti ó yẹ yín èèyàn láti wà very careful but mo nǹkan tá à ń sọ ó dùn ọkọ mi ló ní finance olówó orí mi nǹkan tó bá ti sọ lábẹ́ gé o so nǹkan tí máa ṣe ń sìn ni pé máa wò ná ṣé lè bá mi délé. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ àmọ́ tẹ̀lé yín mà. ok ẹ jẹ́ kí n kọ́ lọ́kọ́ mi nǹkan tó bá ti sọ bóyá máa dìjọ lọlé lọ béèrè permission lọ́wọ́ ẹ̀ tó bá ti gbà why not tá lè dìjọ máa ṣiṣẹ́ náà kí ló wà ń bẹ̀. hello olówó orí mi ṣàlàáfíà lẹ́wà mo wà ok ń bíbá yẹ ẹ rántí ọjà tí mo fẹ́ máa kó ní Dubai pé mo ní ìdèyàn tó máa bá mi lọ mo ti réyàn lady kan wá sọ́dọ̀ mi lónìí àwọn jẹ́ she's good ọmọ fashion gan mo wá ní bóyá kí n mú wọn wá sílé kẹ́ rí wọn kẹ́ dẹ̀ decide bóyá wọ́n lè máa bá mi ṣiṣẹ́ yes ọkọ mi thank you ṣe olówó orí mi all right wọ́n á tẹ̀lé mi wálé okay darling ó dàbọ̀ ọkọ mi ti gbà wọ́n ní kẹ́ tẹ̀lé mi wálé. ẹ mọ̀ pé kò sí ẹ̀ lè gba nǹkan sí lọ́wọ́ àǹtí mi ẹ̀ lè gba nǹkan sí lọ́wọ́ mi no problem ṣe mọ́ all right. so kẹfìlà tó ń ṣẹgbọ́ mọ́ bọ́. Yes, ma'am. Okay, I look around now. Ṣé ti wá òkè pẹ̀lú mi? Okay, ẹ jẹ́ kí wọ́n mú ìwọlé kẹwọ́ nílé náà bó ṣe rí, then kí n fi yàrá tẹ máa sùn sí hàn yín. So kẹ́ feel at home ṣe bẹ́ẹ̀. Olówó ní náà dé ọkọ̀ ti dé.
lówó orí mi ẹni tí mo sọ pé ọmọ àlọ́ máa bá mi rajà ní Dubai